Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa both home and abroad nílùú Amẹ́ríkà, ní United Kingdom, ní Republic of Ireland, ní Germany, ní France, káàkiri àgbáláyé, ní Saudi Arabia bákan náà, ní Áfíríkà wa ń bí, especially ní Nàìjíríà. Mo kí yín wípé ẹ ṣe nǹkan Ọlọ́run nípa náà fẹ̀tẹ̀ ní sí wa. Ibi tí ẹ̀ ń bá wù wá àdébá bẹ̀ tẹ́ lọ́wọ́ yín because àwa náà ti wá rí i pé bí ò bá sí ẹ̀yin kò sí àwa. Ọrùn ló dúró fún orí. Ọlọ́run ní jẹ́ ajábọ́ lọ́wọ́ yín àdé máa rí yín pẹ́. Iṣẹ́ owó yín ibi tí ẹ ti wá rí tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ fi ń support wa Ọlọ́run ní dàbẹ̀rù láíláí. Ọmọ aráyé tí mo fẹ́ fi dá yín lójú. Ẹ máa gbọ́ Yinka Quadri, chairman of the house, chairman of the caucus, chairman of Odufa, chairman here, chairman there, here and there. Ẹnu Táíwò Hassan Ogogo ló ti kọ́kọ́ jáde wípé you are our chairman, you are the chairman of our caucus. That is surprise àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́nkejì ẹ wá rí pé bí a ti ṣe pàtó láti ọdún yìí náà. Àwọn àtẹnu wọ́n súnmọ́ra wọn. Bọ́n ṣe súnmọ́ra wọn bóyá ńgbà tí eyín bá gé àwọn jẹ lára fi máa mọ̀ pọ́n jà àmọ́ kò ní sẹ́ni tó máa mọ̀ gbà tó máa parí ìjà so Ọlọ́run ọba nìkan ló ń yé. Hello, ẹ̀sùn ẹ̀gbọ́n mi ní Yinka Quadri tó yẹ yín sí ṣe wá ní Dele Odule àbúrò mi ní ẹ̀sùn ṣá God bless you. No, let's start with you. Amen. Amen. Journalist. Hello, orí àwọn bọ̀dá mi ń gbà mí mi ò lè sọ pé orí àwọn bọ̀dá mi ò pé torí àgbàlagbà ni wọ́n ẹ má bínú bọ̀dá yín ká bọ̀dá Táíwò ẹ má bínú mo ti bọ̀ àmì ọlọ́run ẹ̀gbọ́n wa ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ni tí òjò bá ti rọ̀ èrò kì í sẹ̀ lẹ́ẹ̀kan sí àwọn náà kàn máa dúpẹ́ lọ́wọ́ Sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Yáyì ẹ ṣé o gbogbo èròǹgbà yín ní dáadáa Ọlọ́run ó bá yín wọ ilé àṣẹ o àfi àsìkò yìí náà tó kí gbogbo àwọn aláyé tí wọ́n wà lórí ìjókòó bàbá wa Olú ti Ìláró ẹ ṣé o bàbá wa Olú ti Ìjọ̀gá Onílé ẹ ṣé o gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n wà níbí yìí pátápátá gbogbo wọn ni àdúgbò lọ́wọ́ ní o torí Yorùbá ní gbọ̀ngàn kò ní pé àpò níyì ọlá bàbá ọmọ ní pé ọmọ yan Olú ti ìlú Ìgbòho akí gbogbo yín pátápátá o àdúgbò o lórúkọ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta lórúkọ àwọn ọ̀gá wa tí wọ́n wà bí torí ọkùnrin jíjẹ́ wà bí bàbá balógun wà bí ìyá wa wọ́n wà bí ìyá wa láàrin àṣà ìyàwó ọ̀gá tí ó jẹ́ ọ̀gá wa tó wá kọ́ Ògògò iṣẹ́ àwo Adémọ́lá àwọn náà wà bí
mo ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí àwọn Adémọ́lá torí wọ́n ní ẹni tó bá fún ni lọ́wọ́ òní òfẹ́ ká tọ́wọ́ náà èèyàn tó fún ni lóko ni òfẹ́ ara ìjù ẹni bá fún ni lọ́mọ ni òfẹ́ àjàjẹrù bí iṣu ẹ̀yin lẹ múṣẹ́ ní lọ́wọ́ iṣẹ́ náà ló gbé yìí àwo adúpẹ́ lọ́wọ́ yìí ò ẹṣin lẹ́ẹ̀mọ ìṣàwò adúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. bá a ṣe dúró yìí wọn à ní dáa dúró lọ́gbà ẹ̀wọ̀n báyìí o. àmín. wọn à ní dáa dúró lé ìwòsàn báyìí o. àmín. mo bẹ́ẹ̀ lórúkọ Ọlọ́run gbogbo bíkíbi tó bá wà ẹ bá mi náwó sí Alhaji Taiwo Hassan gbogbo lọ́ọ̀kan gbogbo bíkíbi tó bá wà ẹ bá mi náwó sí wọn lọ́ọ̀kan ẹ jọ̀ọ́. Alhaji Taiwo Hassan gbogbo amaba yín dúpẹ́ kọ́lọ́hún. alhamdulillah. ara san atẹ́gùn fẹ́ ìjíjà amátò ti bẹ́ẹ̀ kò gbé yín lọ nínú ayé tẹ́ ti wá ń ṣe system birthday lẹ́ni nínú ayé yìí ti wà rí tẹ́ ti lò rí táyé ti rò kó ti tán ayé rò pé Ògògó ti lọ àmọ́ Ọlọ́run alágbára dá yín padà sínú ayé tó ti bí ó ṣe lágbára tó nígbà náà táyé rò pé àpò ti tán Ọlọ́run ló kù àtọ̀tá àtọ̀rẹ́ àtẹni tó fẹ́ yín àtẹni tí ò fẹ́ yín àtẹni tó rò pé tí ó bá fi dòṣù kan wọ́n á gbé òbí tí wọ́n á rí Ògògó kó ti jáde láyé Ọlọ́run ò gbà bẹ́ẹ̀ Ọlọ́run á ṣe yín kù kírú ọjọ́ yìí kó lè ṣojú yín ṣẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ náwó yẹn jẹ́ bá náwó sí wọn dáadáa. ní Ọlọ́run alágbára ẹ̀ ní fọ́dún ilé ìdágbére fáyé. àmín. ìwọ tó o bá ṣàmì àdúrà kò ní fọwọ́ gbọmọ sí i. àmín. Alhaji Taiwo Hassan Ògògó ẹ̀ ní fọ́dún ilé ìdágbére fáyé. àmín. a kún ayọ̀ fún yín. àmín. ṣé bọ́lá ọba lọ́ba tó máa ń fúnni lálùbáríkà àwọn tó ń ṣe fíìmù pọ̀ láyé amálùbáríkà tí yóò special ayé fẹ́ràn yín ọkùnrin fẹ́ràn yín obìnrin fẹ́ràn yín. fàmà limori lámùtò ní òkè fáwọn. alájùmọ̀ àwọn síwá ìdí màṣá K1 the ultimate. bàdà rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله gbogbo wa képe ká tó bẹ̀rẹ̀ ètò yìí ẹni tó fún wa lẹ́mìí tó sọ pé ká máa lọ kò séwu wípé sẹ́ ká pẹgbẹ́ ká pàwọ́ ká pọ̀rẹ́ ká kojúlùmọ̀ tó lè jẹ́ kí èdè kó ṣeé ṣe fún wa àríra àlá elétí gbáròyé ọ̀gbẹ́ni níjà kẹrù ògbó níjà ọba lánàá ọba lẹ́nìí ọba títí ayérayé kábíyèsí Elédùmarè àdúpẹ́ padà ọjọ́ ọjọ́ pé adúpẹ́ pé adá ìgbà ìgbákò kì í ṣe mímọ̀ ṣe gbogbo wa bí kì í ṣe pẹ̀lú ìfẹ́ Olódùmarè. We thank you Almighty God. ọmọ
ti bẹ̀rẹ̀ ló gbogbo dọ̀la òbí ẹ̀rọ ọmọ kan fi ṣẹlẹ̀ bàbá ìkọ́sán májèlé òsán ti bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ mọ̀ wọ́n ní mi ò náni kan àjàgbìlà mọ́lẹ̀lẹ̀ kílẹ̀rẹ̀ ìjẹ́ bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ dọ̀la akérè làdúkọ́ wọ́n bẹ lóde àkọ́rọ̀ aláàgbà gbogbo màríwo èmi rẹ́nu bàbá àwọn òòṣà àti tani ìyàgò obìnrin gbogbo wọn ló ń gbàjọ ó jiyàn níbẹ̀ yẹn akérè làdúkọ́ wọ́n bẹ lóde àkọ́rọ̀ mo jànàjànà mo rẹ́lẹ̀ lọ́tọ̀ wọ́n ní mi ò náni kan àmọ́ ṣá tí ò bá rẹ̀ lé wọ́n lọ yọ aládéládé aláàbòládé adéládé fọlábì ọjọ́ sí tọ́lọ̀ sọ́kọ̀ wọ́n ní mi ò náni kan adéorí mi ò jẹ́ bàbá bàtà ẹsẹ̀ mi ò jẹ́ babalẹ̀ fìtì ìgbà olódò onímọ̀dé o bẹ́ẹ̀ni bájí àforíbalẹ̀ folùgbò bẹ́ẹ̀ni bájí àforíbalẹ̀ folùọ̀ bẹ́ẹ̀ múlẹ̀rẹ̀ bájí àforíbalẹ̀ fọlọ́hùn bàbá ẹ̀mí foríbalẹ̀ lọ́dọ̀ àdúgbò ọ̀dẹ́ àgbà alápàtà ní odò lọ onísọmọdé níbẹ̀lódé àdégún abẹ́rẹ́mẹ́ta níbẹ̀lódé àdégún ìgbọ́kọ́ ìkọ́nà kọ́tọ́kùnrin àdúgbò ta aṣọ olùdílé ọbẹ̀ bàbá ọba ọmọ agúnlẹ̀ ìlú òyìnbó ọmọ agúnlẹ̀ ìlú ọ̀gbáyàbá àgbólúwàdé òdìlórúkẹ rúbí gbẹ̀pọ̀ èyí tó bá rí lẹ́lẹ́dùnmáà ọgbà sá oríṣà lẹ́nu mi. ẹ bá mi fún Farouk ní àtẹ́wọ́ o. fún Farouk ní àtẹ́wọ́. Farouk ọmọ ọdún mélòó ni ẹ. 11. mọ́kànlá. kí lẹ́yìn ṣe at the age of 11 àǹtí kí lẹ́yìn ṣe at the age of 11. wọ́n yìí tọ̀lé. ẹ ṣì ń ṣe tẹ́tẹ́ at 11 ṣe ẹ wá jókòó rábàtà ẹ wọ ọmọ yìí ládùúrú tó ń dàbò ẹ lè ní kẹjẹ wá fún ní kankan torí Ọlọ́run. ẹsẹ̀ ná lówó. ẹ kẹjẹ kẹjẹ fún ní kankan bójú owó tẹ̀lé fi rẹ̀ pé sí mọ́tò kẹjẹ rìn lọ ní ẹ fún Farouk gbà ọmọ yìí ó kárú fí o bó erí jẹjẹ láyé ẹ̀rọ tó ń bọ́lẹ̀ ẹ bá fún látẹ̀wọ̀ ẹ̀jọ̀ torí Ọlọ́run. ẹ jẹ́ bá ní fún látẹ̀wọ̀. omi ni wọ́n ń gbọ́dọ̀ tó ti gbórí ilé wa ìtọ́ ti gbórí tó wọn ò lárẹ̀ bàbá ni wọ́n ń kíra wọn nínú ilé wọn ọmọdé yìí ẹgbà ẹ sọ́dọ̀hún lẹ́nu mi ìbà o ẹ̀yin ìyá ayé ìbà o Àjíbọ́lá ọmọ olódò idẹ abiyamọ ẹ̀pà ọmọkọ òdùndùndùn kọjá mú ìyá mi bọ́mọdé bá mọ̀ṣẹ́ dání àníkọ́ṣẹ́ bàgbàlagbà bá mọ̀ṣẹ́ dání àníkọ́ṣẹ́ èyí tí ẹ wí yìí àárọ̀ ọmọ o gbogbo yìí lè mọ̀ wípé ọmọ tó bá lọ sí ọdún fàkàkọ̀s ní ọ̀dà àwọn ọ̀gá wa Yinka Quadri Ogogo àrà ọ̀sán abiláre ó gbọ́dọ̀ ní tálẹ̀ǹtì orin ó gbọ́dọ̀ ní tálẹ̀ǹtì ijó ó gbọ́dọ̀ ní tálẹ̀ǹtì tó pọ̀ kí wọ́n tiẹ̀ lè fi mọ̀ wípé a ní àṣe total theatre ní ọdún fá nínú wá ṣe dùn wípé ọ̀gá wa ń ṣe birthday ní ọjọ́ tòní wọ́n pé 60 wọn ò ṣe ní inú ìdùbúlẹ̀ àìsàn mo wá ń fi eléyìí sọ mo ń dúpẹ́ pé ọgbà wa ta go through àwọn ọ̀gá wa láti bí 1991 92 93 lọ sí orí ilé Bímpé Adékọ́lá ẹ ṣé gan o a sì ń celebrate ọ̀gá wa ni o eré bíbá ńlá o mo ti lọ nìyẹn o bó ògo ṣe tó ṣe fi stage sílẹ̀ òun náà ṣe báyìí ògo kú lódò amẹ́lẹ̀ ọ̀rọ̀ Ògógó àmọ́ akú làárọ̀ jí lọ́jọ́ alẹ́ ojoojúmọ́ ni wọ́n fi kún tó ní jẹ́ ọ̀rọ̀ kan lámọ̀ lẹ́nu àwọn ènìyàn ẹ ṣé gan o more wonderful years on earth. Thank you very much, Toyosi. Thank you so very much. Thank you. Oshegani. Ohun yẹn dùn. Bẹ́ẹ̀ni, a proud product of Odunfa. Thank you very much. The next person. Russia 2020.
Ogogo ọmọ kú lódò ẹdún jọ bí òyìnlá ọba ọmọ ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí ó wọlé alákìsà ó salákìsà dún nígbà aṣọ bú mi kí n bá ọrẹ dé tèmi kí n padà lẹ́yìn Ogogo lágbára Ọlọ́run báyé bá ń jáyé gbígbà bá ń jẹ́ gbà ò ní dẹni ilẹ̀ Ogogo ẹni yìí ni Ogogo and then ó jẹ́ nìkan tó jẹ́ pé ó like everybody kò ń dẹ̀ ṣe báyìí kò ń play hanky banky pẹ̀lú anybody bó ṣe wà yẹn òótọ́ tó ń ṣe Ọlọ́run fi ń gbé lékè lágbára Ọlọ́run ó ti ṣe 60 lọ́dún yìí ní agbára Ọlọ́run bá yóò ṣe 80 yóò ṣe 90 yóò ṣe 120 ní agbára gbogbo ọdún tí ó bá wá lò kò ní lò nínú nira. Ogogo jẹ́ akíkanjú èèyàn pé kò síbi tẹ́ ti dárúkọ Ogogo táwọn èèyàn ò dìde sọ pé no èèyàn you can see pé bí gbogbo èèyàn ṣe dìde fún wọn lẹ́nu gámi ni wọ́n dẹ̀ tún jẹ́ bàbá fún mi kò sí èèyàn tó gbé ìṣòro dọ́dọ̀ wọn tán ní bá yín sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe olówó rẹ̀ wọ́n bá tán èèyàn fi ń ṣàánú àwọn èèyàn mo lè sọ pé ní gbogbo industry àwọn lèèyàn tó lójú àánú jù because tó bá gbáwó iṣẹ́ ní location yẹn náà máa ti ná tán tó bá ló ń jẹ lẹ́gbẹ̀ẹ́ wọn máa sanwó fún ẹ Ogogo jẹ́ èèyàn gidi mo dẹ̀ pray fún wọn lẹ́ni pé a máa bá wọn ṣe 70 a máa ṣe 100 fún wọn lágbára Ọlọ́run. wọ́n ló gbọ́ ọmọdé kìí ṣeré fún ọdún nígbà tí mo ń ṣe dírámà tí mo kọ́ ọ̀kan mọ́bàdàn 1986 ó jẹ́ láwọn tó ta àyàn tì mí láti bá mi ṣiṣẹ́ ńgbà náà. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. ẹni tó níwà rẹ̀lẹ̀ tó kò nígbèrágà kò dẹ̀ fojú pa àgbàlagbà rẹ̀ inú ọ̀tọ́ jọ wà lọ́dọ̀ mi bíi 36 ni wọ́n ṣùgbọ́n mo lè dá wọn fọ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ pé ọmọ lélẹ̀. Ogogo Táíwò àtàní ọmọ kúlódò èèyàn gidi èèyàn tó nífẹ̀ẹ́ ọmọdé tó nífẹ̀ẹ́ àgbà ni kò dẹ̀ kí n fi gbà kan bọ̀kan nínú tó bá sọ pé òun tẹ̀lé ẹni yìí ó ń tẹ̀lé lọ ní bojú ẹ̀yìn tó èèyàn gidi ni ọmọ ìlú kan náà lájọ jẹ́ tó ẹ̀gbọ́n mi ni Táíwò àtàní Ogogo àdúrà tí mo ṣe fẹ́ wọ̀rọ̀ ní pé kọ́lá máyà kó fèrè ṣàṣemọ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó dàgbà kó dògbò. Ogogo is a very nice person èèyàn gidi
tó bá ní akíkanjú èèyàn ẹni tó láàánú èèyàn ọlọ́run gbogbo bíkíbi tó bá wà tó ṣe wà ní wákàtí kọ́lọ̀ bá mi bùkún wọn is a very nice person honestly èèyàn gidi l'Ogogo. tí bá ní kí n sọ̀rọ̀ nípa Ogogo ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ Ogogo is a very nice person ọ̀gá mi ni èèyàn gidi èèyàn alálùbáríkà èèyàn láàánú bàbá téèyàn fi ń tọrọ bàbá ọkọ téèyàn fi ń tọrọ ọkọ ọkùnrin téèyàn fi ń tọrọ ọkùnrin kọ́lọ̀ bá mi bùkún is a very nice man ọlọ́run àtúbọ̀ bàbá mi bùkún ọ̀gá mi Ogogo ọmọ Kúlódò bàbá mi ẹ̀gbọ́n mi gbogbo ibikíbi tó bá wà ní wákàtí ọlọ́run bá mi bùkún wọn o àlékún oore àlékún ọmọ àìkú baálé ọ̀rọ̀ ìdùnnú ayọ̀ ọlọ́run bá mi pèsè gbogbo nǹkan tó bá ń fẹ́ fún wọn o. wọ́n jọmọ Nàìjíríà rere wọ́n dẹ̀ jọmọ ìpínlẹ̀ Ògùn rere wọ́n tún wá láti ìlú Ìlàró wọ́n tún jọmọ Ìlàró wọ́n tún jọmọ eré ọ̀dọ̀ mi ìyẹn dáadáa ni wọ́n ọlọ́run àdè máa fún wọn ṣe iléeṣẹ́ wọn ò ní bàjẹ́ iléeṣẹ́ wọn ò ní dàrú bí wọ́n ṣe ń ṣeré tí star wọn tí wọ́n ń gbé wa lárugẹ ọlọ́run ní bá tiwọn jẹ́ lágbára ọlọ́run. He has been a nice person a nice citizen of the country so ọlọ́run á jẹ́ kán gúnlẹ̀ mi jù báyìí lọ gbogbo àṣà wa tán gbé lárugẹ lágbára ọlọ́run àtúmọ̀ fún wọn ṣe because wọ́n wà nínú àwọn tí wọ́n gbé àṣà Yorùbá lárugẹ so ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe jù báyìí lọ. èèyàn tútù ni èèyàn tó dẹ̀ farabalẹ̀ torí ta ti ń gbọ́ Ogogo nìsín láti kékeré wa tájọ wá wà nù eré kan náà tájọ ń ṣe eré rí ìtàgé yìí tó bá rí bó ṣe máa ṣe àyẹ́sí olúwẹ̀ wàá rò pé bóyá tẹ̀gbọ́n tàbúrò ni wá irú èèyàn tó yẹ pé tó bá rí ló máa ń fẹ́ yọ̀ mọ́ ó kó ni mọ́ra kò ń ṣe ní ẹ̀tẹ́ kò ń ṣe ní yẹ̀yẹ́ anybody bá rí Ogogo action man Ogogo so ẹlẹ́ran ìfẹ́ ni èmi dẹ̀ mọ̀ sí èèyàn kan tó yẹ pé bóyá látìgbà tí mo ti ń wo Ogogo mi ò gbọ́ aburú ń pa Ogogo rí. ẹni tí ọlọ́run ò pa kò lè kú ṣe gẹ́tẹ̀ sí bí gbẹ̀gà yẹn bá tó níṣòro ẹ̀ máa ń tó olúwa tí ò pa nígbà tí àwọn elérò kò ti máa pa tó dé yìí mo mọ̀ pé ìmọ̀ àṣẹ 70 á ṣe 80 á ṣe 90 á ṣe 100 á ṣe 120 tó bá wà wùn gbà yẹn tó fi jọ bàbá ẹ̀ ó lè wá máa lọ but ọmọ alálùbáríkà ni. kò sí nǹkan tá a fẹ́ sọ wípé èèyàn dáadáa ni torí pé dáadáa tó ń ṣe ló ṣe jẹ́ káwọn èèyàn wá síbílẹ̀ mi so gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe kó má ṣe nítorí èyí nítorí ọ̀la Alhaji Taiwo Hassan Ogogo èèyàn dáadáa ni èèyàn tó fẹ́ràn èèyàn ni tí kì í fẹ́ kí nǹkan èèyàn bàjẹ́ so èèyàn dáadáa gidi gan ní tiẹ̀ mọ̀ bí èèyàn ṣe lè ròyìn ẹ̀ tán dáadáa tó ń ṣe pọ̀ dáadáa so ọlọ́run bá dẹ̀ jẹ́ kó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ọlọ́run. Taiwo Hassan Ogogo ọmọ Kúlódò and inú wa dùn láti wà níbi ọjọ́ bí wọ́n lénìí pé our very old fine boy handsome boy turned 60 inú wa dùn láti wá bá wọn ṣàjọyọ̀ a dúpẹ́ pé ọjọ́ èní ó ṣojú gbogbo wa ọlọ́run dẹ̀ máa fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà this is just the beginning and lágbára ọlọ́run gbogbo nǹkan tí wọ́n wish fúnra wọn lèmi náà wish wọn àti jù bẹ́ẹ̀ lọ.
gbogbo ẹ̀yin olólùfẹ́ wa both home and abroad nílùú Amẹ́ríkà ní United Kingdom ní Republic of Ireland ní Germany ní France káàkiri àgbáláyé ní Saudi Arabia bákan náà ní Africa wa ń bí especially ní Nigeria mo kí yín wípé ẹ ṣe nǹkan Ọlọ́run nípa náà fẹ̀tẹ̀ ní sí wa ibi tí ẹ̀ ń bá wù wá àní bá bẹ̀ tẹ́ lọ́wọ́ yín because àwa náà ti wá rí i pé bí ò bá sí ẹ̀yin kò sí àwa ọrùn ló dúró fún orí Ọlọ́run ní jẹ́ ajábọ́ lọ́wọ́ yín àdẹ̀ máa rí yín pẹ́ iṣẹ́ owó yín ibi tí ẹ ti wá rí tọ́rọ́ kọ́bọ̀ tẹ̀bí ń support wa Ọlọ́run ní dábẹ̀rù láíláí ọmọ aráyé tí mo fẹ́ fi dá yín lójú ẹ máa gbọ́ Yinka Quadri chairman of the house chairman of the caucus chairman of Odunfa chairman here chairman there here and there ẹnu Taiwo Hassan Ogogo ló ti kọ́kọ́ jáde wípé you are our chairman you are the chairman of our caucus that is surprise àkọ́kọ́ nìyẹn ẹlẹ́nkejì ẹ wá rí pé bí a ti ṣe pàtó láti ọdún yìí náà àwọn àtẹnu wọn súnmọ́ra wọn bọ́n ṣe súnmọ́ra wọn bóyá ńgbà tí eyín bá gé àwọn jẹ lára fi máa mọ̀ pọ́njà àmọ́ kò ní sẹ́ni tó máa mọ̀ gbà tó máa parí ìjà so ọlọ́run ọba nìkan ló ń yé ọlọ́run nìkan ló ń parí ìjà fún akọ̀sẹ́ni tó ń bá wa dá sí àdúpẹ́ lọ́dọ̀ ṣẹ́rí street tí ọlọ́run gbé wa kalẹ̀ sí ká tẹ̀dó sí nígbà tó ọlọ́run máa kọ́ Odunfa street kì í ṣe pé wọ́n à ń ṣe bọ́m̀bẹ̀ ọ̀hún ọ̀dẹ̀ ṣe ṣẹ́gun Odunfa street ni wọ́n pe street yẹn Alhaji Rasaq Ajao Àràọ̀sán òun lẹni tó kọ́ ń gbé ibẹ̀ ní nọ́mbà 42 nígbà tí èmi wà ní Lagos Island nígbà tí ọlọ́run dẹ̀ máa sowọ́pọ̀ tọ́lọ́run máa sowọ́pọ̀ láti 1985 so tí a bá ní ṣọ́ọ̀bù dáàdi mi àti Taiwo Hassan àti Fatai Lalude Abenare Rasaq Ajao ọmọ àwa bá mi ní ṣọ́ọ̀bù dáàdi mi ní nọ́mbà 57 láti bẹ̀ àwa kóra wa lọ sí Èbúté Mẹ́ta ní Odunfa yẹn làwa ń gbé kì í ṣe àwa ládìídì kírìẹ̀tì ẹ̀ fúnra wa ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ so àwọn èèyàn láti ta ni wọ́n ti wá rí pé àwọn gúrùpù kan rèé tí wọ́n ń pera Odunfa ni wọ́n ń wà àwọn èèyàn náà wá sọ di Odunfa caucus àwa rí i pé ohun èèyàn òun ló wọn ọlọ́run ọba. Oníwà tútù bí àdàbà ni very reliable very humble and gentle. Mo pray wípé àjọ̀dún tí à ń ṣe ní èní ọlọ́run ní fèyí ṣòkun àtẹnìkíní àtẹnìkejì wa nítorí èmi náà ṣe tèmi ní September 6 òun pé ní October ṣe rí pé ìbejì àtọ̀rúndá ni from different mother bọ́lọ̀ ń ṣe ṣe ní nítorí wípé nígbà tí ọlọ́run bí níbejì sáyé mi mọ̀ bóyá òun náà dákejì ẹ̀ mọ̀ tí yẹn ti fi padà so ọlọ́run ti create pé mi ni máa jẹ́ kẹ́hìndé ẹ̀ so bí ọlọ́run ṣe ṣe nìyẹn mo dẹ̀ wá gbà ládùúrà pé kọ́lọ́run má fẹ́ ìṣàṣemọ̀ fún wa àárẹ̀ ló ń balẹ̀ aláyọ̀ jẹ́ ọlọ́run ní fi àárẹ̀ sí ẹnì kankan wa lára kò ní fi sáwọn ìyàwó wa lára kò ní fi sí àwọn ọmọ wa lára ọlọ́run wá ní fi àárẹ̀ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà lára bákan náà àmàmàdé bára wa. This person tó bá ní value in life wa won't be this all out for him and we thank God for his life. Wọ́n ṣe wá ṣe bẹ̀rẹ̀ ni o because wọ́n ṣe gba first half òun lòógó ṣe gbà tán yìí second half ó máa dùn jù. Ladies and gentlemen, Ogogo dé o.
Àwọn sálákìsà àdó nígbàsọ, ojú ni gbákí, irun ní tiẹ̀ mi. Má fà mí nírú mi ò fojú sẹ́rẹ́. Èjìrẹ́ àkábọ̀ sàánú, ọ̀tá mọ́rúkúrúkúrúkú ara àtà ọ̀gbọ̀n. Ọ̀tá mọ́rúkúrúkúrúkú ara àtà lọ́wẹ́. Àdújọ bí ọgbọ́n ọmọ. Àyẹ́ ò, dákun sọ́mọ wò mí níran ni. Torí ẹbí gbọ́ngbòngbò àkúrọ́sọ̀ ọ̀run gbórí. Ìyá ẹ̀dúgbò wọ́n gbẹ́kọ̀ lé ìmọ̀wọ́ lé bàbá tó bí ọlọ́mọ àrẹ̀sà ló gbọ́dọ̀ mọ́rọ̀. Ìyá olúmọ̀ yóò gbúdọ̀ wọ́n máa gbọ́. Mo bá tó sọ pé ló ń fẹ́ mọ̀rọ̀ tó fẹ́ máa gbọ́ tó fẹ́ máa pàpà rẹ̀ tí kàrí lábẹ́ ẹ̀sọ́. Ọ̀rẹ́ ọdí gbọ́ ìyá ìwọ̀ gbogbo ló sọ pé ń fẹ́ mọ̀rọ̀ fẹ́ máa gbọ́ fẹ́ máa pàpà rẹ̀ tí kàrí lábẹ́ ẹ̀sọ́. Nígbà tó rí fi lẹ́yẹ lórí ọmọ òkèké. Ogogo, bàbá yín bẹ̀rẹ̀ lórí ọmọ ọ̀gàgà. Bàbá àlàyé lórí ọmọ ọ̀tàrà. Ẹbí gbogbo, ọmọ òkú mọ́ sọ̀rùn gbórí. Sàmbàsàmbà lógógó ẹkùn abúrábọ̀ bàbá làwọn fi tán. Sàmbàsàmbà lógógó mẹ́rù ń kọ́ lélẹ̀. I set aside this day that I will have to, no matter what the situation is, I must be with Ogogo Omokulodo today to celebrate this day. I must say this, Ogogo is my own, Ogogo is my brother, Ogogo is my family, Ogogo, everything about Ogogo is me. It's not about the theater. It's not about the play. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé. Mo kí kábíyèsí o. Kábíyèsí o. Mo kí paramount ruler of Yewa land and Olu of Ilaru and all of us from Yewa land. Mo kí gbogbo àwọn ọba aládé. Mo kí gbogbo àwọn táwa ń bì láti wá bá ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa èèyàn wa láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹ̀. Mo kí Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín sà. Mo kí gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkàn tó wà lórí ìjókòó bí lọ́kùnrin àti lóbìnrin. Mo kí yín. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín. Wípé nǹkan tẹ́ ń gbé ṣe ní the Nollywood industry gbogbo wa là ń wò. That is why we will always be there for you, because you are doing something that is very unique, something that we should support, and something we should do everything to encourage you. So what we are doing here today is to celebrate one of you, who incidentally is my own brother. And I'm here in Lagos. Usually I come to Lagos on Saturday, but Friday is a very unique day because Ogogo is 60. And I'm here to celebrate Ogogo. Àṣẹ ìṣàmọ́dún. Wọ́n ní ìgbà ọdún kan. Àádúpéjú ṣe 70. Àápéjú ṣe 80. Àápéjú ṣe 90. Tó bá di 95, 98, 99, máa ṣe yẹn lọ. Yẹn wà lọ́wọ́ Ọlọ́run.
Ọlọ́run ní fi yín lẹ̀ o. Ogogo, you have made your mark in the theatre industry. You are well known length and breadth of this country. Nowhere Ogogo appears, everybody knows who Ogogo is. In the north, in the east, in the south, in the west, all over the world. You have contributed immensely towards the development of this industry. And only God will reward you. Only God will be with you. And God will never leave you. I'm saying this because I'm not only your fan, I am you and you are me. There is nothing I cannot do for Ogogo because I love Ogogo so much. Ogogo, I have a gift for you. I have a gift for you. I'm giving you a Venza card to mark your 68th birthday. And here is the key. Wow, amazing. I congratulate you. I wish you many happy returns of the day. Congratulations, my brother. God bless you. Thank you very much, Senator. I will start from my senior brother. Hello, Eso. Ẹ̀gbọ́n mi ní Yinka kò ní. So yẹ yín sí. Ṣé wá ní Dele Odule àbúrò mi ní. Ẹ̀sùn ṣá. God bless you. No, let's start from here. Amen. Hello, orí àwọn ọmọ ọ̀dá mi ń gbà mí. Mi ò lè sọ pé orí àwọn ọmọ ọ̀dá mi ò pé torí àgbàlagbà ni wọ́n. Ẹ má bínú bọ̀dá Yinka. Bọ̀dá Táíwò, ẹ má bínú. Mo ti bọ̀. Àmì ọlọ́run. Ẹ̀gbọ́n wa ti sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ní tí òjò bá ti rọ̀ èrò kì í sẹ̀. Lẹ́ẹ̀kan sí àwa náà kàn máa dúpẹ́ lọ́wọ́ Sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Yáyì. Ẹ ṣé o. Gbogbo èròǹgbà yín ní dáadáa. Ọlọ́run ọba yín mo wọ ilé àṣẹ rẹ̀. Àfi àsìkò yìí náà tún kí gbogbo àwọn aláyé tí wọ́n wà lórí ìjókòó. Bàbá wa Olú ti Ìláró, ẹ ṣé o. Bàbá wa Olú ti Ìjọ̀gá Onílé, ẹ ṣé o. Gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n wà níbí yìí pátápátá gbogbo wọn ni àdúgbò lọ́wọ́ ní ohun torí Yorùbá ní gbọ̀ngàn kò ní gbé àpò níyì. Ọlá bàbá ọmọ ní gbé ọmọ yan. Olú ti ìlú Ìgbòho. A kí gbogbo yín pátápátá o. Àdúgbò o. Lórúkọ gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀ta. Lórúkọ àwọn ọ̀gá wa tí wọ́n wà bí torí ọkùnrin jíjẹ́ wà bí bàbá Balógun wà bí. Ìyá wa wọ́n wà bí. Ìyá wa Láre Àṣà ìyàwó ẹ̀rọ. Ọ̀gá tí ó jẹ́ ọ̀gá wa tó wá kọ́ Ògògò iṣẹ́. Àwo Adémọ́lá àwọn náà wà bí. Wọ́n ti fi
tọ̀wọ̀tọ̀wọ̀ kí àwọn Adémọ́lá torí wọ́n ní ẹni tó bá fúnni lọ́wọ́ òní òfẹ́ ká tọ́wọ́ ná èèyàn tó fúnni lóko ní òfẹ́ ara ìjù ẹni bá fúnni lọ́mọ ní òfẹ́ àjàjẹrù bí iṣu ẹ̀yin lẹ múṣẹ́ ní lọ́wọ́ iṣẹ́ náà ló gbé yìí àwo adúpẹ́ lọ́wọ́ yìí ò ẹ ṣí lẹ́ẹ̀mọ̀ ìṣàwò adúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá àti ìṣe photo tax pé ká máa lọ lé o àwọn abẹ́ fi àsìkò. Thank you very much. aláàjì Marshal ẹ ṣe lọ ní ẹkú gbogbo ìgbà wa ọlọ́run mi fi ẹ̀yìn náà sílẹ̀. Àmín. agbára ọlọ́run èmi tẹ́ ẹ̀ máa wù ẹ́ láyé ẹ̀yìn bá bẹ̀tẹ̀. Àmín. èmi tẹ́ láyé máa wù ẹ́ wọ̀ ẹ̀ bá bẹ̀tẹ̀. bó ṣe máa rí ọlá ọlọ́run. ẹ ṣe Ìdòwú Ghanaian Nigeria ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Àmín. Mmọ̀fọ̀ kọ́ máa fún ẹni máìkì owó ló máa ṣe rìn. Mmọ̀fọ̀ ló máa ṣe rìn. You want to K? Can we hear does it K? You want to K? We. What you want to do is you want to K? We. I want to K. Ladies and gentlemen, you did. Are you doing the map? Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.